الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. ní tẹ̀síwájú àlàyé nípa àwọn iṣẹ́ hajj bí tí a gbé dúró òun náà ni ọ̀rọ̀ nípa àsáyú ẹni tí ó ṣe tawaf tó ṣe náfílà ní maqam Ibrahim bákan náà tó mu omi Zemzem lẹ́yìn wá àgbà náà tó tún lọ ṣe sáàyù Safa àti Marwa. ṣàlàyé nípa Safa wal Marwa gẹ́gẹ́ bí àfa Abdul Muhsin gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé wọ́n jẹ́ kó yé wa wípé a bẹ̀rẹ̀ láti Safa a parí ẹ̀ sí al-Marwa. bákan náà wọ́n jẹ́ kó yé wa wípé kò sí tatawwu níbi asáàyù gẹ́gẹ́ bó ṣe wà níbi kíni o náà gẹ́gẹ́ bó ṣe wà níbi at-tawaf. lẹ́yìn ìgbà tí èèyàn bá ti parí asáàyù gẹ́gẹ́ bá ṣe tó ẹ̀rí pa tó wá láti gbígbé ara mi dídé Kaaba sí tawaf. bí wọ́n bá parí tawaf kí lèyìn ó ṣe èèyàn náfìlà méjì lẹ́yìn maqam Ibrahim. bí wọ́n bá yàn náfìlà méjì náà tán èèyàn ó mú mi Zemzem súnà làwọn yẹn. lẹ́yìn wá gbà náà èèyàn ó lọ síbi Safa. bí wọ́n bá kọ́ dé Safa èèyàn ó ṣàdúrà èèyàn ó dojú kọ kíbílà kí èèyàn tó bẹ̀rẹ̀ sí ni máa lọ. kò sí àdúrà kan pàtó ní sáàyù sotí àwọn àyè méjì ń bẹ àmì green méjì kan bẹ tọkùnrin bá ti débẹ̀ yóò pọ̀ sẹ̀sẹ̀ so yóò lọ yóò padà yóò ṣe ní ẹ̀ẹ̀méje tó bá ti ṣe léyìí tán ẹni ẹ ti parí iṣẹ́ umra ni nítòkù òní kó gé irun ẹ̀ mọ́lẹ̀ àbí kó gẹ̀ àbí kó fà ìyún ó ti parí iṣẹ́ umra ni. so alhalqu wa taqsir fífarun àbí gígé irun mọ́lẹ̀. alhalqu wa taqsir wajib min wajibati alhajj wal umra. wọ́n ní kí a farun àbí kí a gé irun wa mọ́lẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ nínú àwọn nǹkan ọ̀ràn yẹn ṣe hajj àti umra. so léyìí tó ń túmọ̀ sí pé ẹni tó bá mọ̀ àmọ́ tí ò ṣe yóò ṣe kí ni yóò san ìtanràn. wa taqaddama dhalika ma'a dhikri al-adillati fi wajibati alhajj wal umra. wọ́n ní àlàyé ti wáyé lérí eléyìí ṣáájú nínú ẹ̀rí nígbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn nínú ṣe hajj àti umra. wal halqu afdalu min at-taqsir. wọ́n ní kéèyàn ó fa orí kó dán kòlákòlá ó dáa ó lọ́lá ju kéèyàn ó gé irun mọ́lẹ̀ inda tahallul min alhajj nígbà téèyàn bá parí gbogbo ṣe hajj tán téèyàn gbé ara mi lẹ̀ fífarí ló dáa jù. ṣùgbọ́n tí sábà máa ń rọrùn ní àwọn tí wọ́n máa ń fárí jù àwọn òyìnbó yẹn sábà fárí wọ́n máa ń fárí náà ṣùgbọ́n àwọn tó pọ̀ nù wọn ní sábà fẹ́ fárí wọn. wọn ò kàn gé mọ́lẹ̀ àti pé nature bí irun wọn ṣe rí wọn so bí wàá téèyàn ń ṣí nǹkan bọ́ọ̀lẹ̀ báyìí bá ti ṣí kan yóò bọ́ọ̀lẹ̀ yóò wà fi òkú yóò fi sílẹ̀. ṣùgbọ́n àwa àṣàbà máa ń fa kódà ẹlòmíì tún máa fi ń ṣe bí bísínẹ́sì gan pé àwa ń farí o bẹ̀rẹ̀ mélòó 5 riyal so fún ṣe bísínẹ́sì kò sí tó burú mbẹ́ o tó bá mórí fa láàrin ìṣẹ́jú 5 tó fa tán lọ́nà lọ́mọ yorí tó fa láàrin bí 30 ìṣẹ́jú tó bá fi ṣe bísínẹ́sì kò ṣẹ̀ṣẹ̀ mbẹ́ tó bá ti bá àwọn èèyàn fa lọ́fẹ̀ẹ́ jẹ́mi ọ̀bọ̀ fa pé òbí mi náà fa ló fi dáa fún mórí fa ó dáa pọ̀ torí pé ó rẹ̀ ni tí ó bọ̀ fa tí wọn náà bá ti lè ṣàdégbò sóbì mi náà fa tèmi àìní ò mórí fa ní bá bá ọ̀fà rí ta ní bẹ́ẹ̀ mi fa tèmi ó dáa kéèyàn mọ mórí fa tó o bá sì mórí fa náà èèyàn lè lọ sí àwọn tí wọ́n ń fa tó ń gbowó ṣùgbọ́n tó bá jẹ́ pé nígbà táwọn èèyàn nímùnà ojú máa ń dí èèyàn sábà rí àwọn tí wọ́n máa ń fa irun gbowó ẹ̀yìn ara yín bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ kí ni lẹ́sẹ̀. wọ́n ní káfárí òun ló dáa ju ká gẹrun lọ inda tahallul nígbà tí èèyàn bá ṣe kí ni o téèyàn bá parí èèyàn ṣe tahallul kúrò ní haram níbi tí ṣe hajj. wa kadha inda al-umrah
inda tahallul min al-umrati li ghayri al-mutamatti wọ́n ní bákan náà káfárí òun ló sì dáa jù nígbà tí èèyàn bá gbé ara mi lẹ̀ tó bá parí iṣẹ́ umra yàtọ̀ sí ẹni tó jẹ́ mutamatti kókó yẹn gbọ́ yé dáadáa o ẹni tó ṣe mutamatti ṣe àmọ́ pé hajj ló fẹ́ ṣe ọkọ̀ ṣe umra ni so ìyẹn tó mọ̀ pé ẹ̀ẹ̀mejì ni ó fárí tó bá ti lè lọ fọ́ orí yẹn tó fa dán nígbà tàmọ́tò tó parí umra àkọ́kọ́ tó ṣe tó bá parí tó bá fọ́ orí yẹn dán ó súnmọ́ kọ́mọ̀rí nǹkan tí ó fà mọ́ tó bá dìgbà tó bá fẹ́ fọ́ orí ti hajj àti tí ó bá bu àwọ̀ orí lókun so ìdàn irú àwọn alálàájì tán lọ sí tán bá ti parí umra yà tán bá ti ṣe tàwọn àbùtán ṣe sáyò wọn ó gbà wọn níyànjú pé kán gẹrun ni torí pé wọn kulẹ̀ tún fa orí náà nígbà tán bá ṣe kí ni o tán bá parí iṣẹ́ hajj wọn lójú wọn sọ wípé fífárí ló dáa jù fún èèyàn ṣe hajj ni o àbí umra àyàfi ìgbà wo ni gígẹrun lè dáa ju fífárí lọ fún ẹni tó bá jẹ́ al-mutamatti wa amma al-mutamatti wọn ní torí pé ẹni tó bá jẹ́ mutamatti fa in kana tahalluluhu min qabla al-hajj bi mudda yanbutu fiha ash-sha'ru wọn ní tó bá yẹ pé ni yẹ wá mọ àdámẹ́ òun bóun fárí lónìí kó tó tó ọjọ́ méjì yóò ti kún yóò ti pọ̀ ń bẹ̀ wọ́n ní wa in kana tahallulu minha qabla al-hajj bi muddatin tó bá yẹ pé ìgbà tó ń ṣe tahallulu minha ay min al-umra qabla al-hajj bi muddatin ó rí pé àsìkò tó ń fi parí umra yẹn ẹ̀mẹ̀kẹ́lómi ti lè lọ ti pẹ́ lápèjúwe sí irú àwọn tí wọ́n ti lọ àwọn míì ti lọ ń sìn ó ti fẹ́ tó bí ọ̀sẹ̀ mẹ́ta àbí mẹ́rin kan ti wà lọ tó di irú àwọn yẹn wọ́n ní tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni tó jẹ́ pé yambutu fi ash-sha'r ay yambutu fi tilkal mudda tó wọ́n rí wípé gbèdéke àsìkò tó sì kù nígbà táwọn parí umra yẹn táwọn ó fi ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ hajj gan ó fẹ́ tóbi ìmí fẹ́ tóbi odidi oṣù kan àbọ̀sẹ̀ mẹ́ta àbọ̀sẹ̀ mẹ́rin wọ́n tó bá rí bẹ́ẹ̀ falhalqu afdal kéèyàn fárí káwọn náà fárí òun ló dájú wa in kana tahallulu minha qariban min al-hajj wọ́n ní sìnkú tó bá yẹ pé àsìkò tó ń ṣe tahallulu níbi umra tamattu yẹn tẹ́ pé àsìkò yẹn ti súnmọ́ àsìkò hajj mathalan ń sìn kí ni èní báyìí nínú oṣù Dhul-Hijjah naam ìmọ̀ 30 or 1st ẹni ni mi gbọ́ wọ́n announce tani tó ti òkà Saudi ta ló sẹ́ndì láti Saudi Nasim láti Saudi ó lè nílùú kíni àjẹ́ pé tara Saudi ni a lò a nílò ti àwọn ará lórúkọ àdúgbò tí so ká ní ẹni yìí one àti tó bá gbéra lẹ́nì tí wọ́n bá dọ̀ so gbogbo nǹkan tó kù fún wọn tí wọ́n fi padà parí kò ju ọjọ́ mélòó lọ mọ́ ọjọ́ mẹ́wàá so tí wọ́n bá gbéra lẹ́nì wọ́n dọ̀ lọ́la ó ti di 2 wọ́n ṣe tàwáfù wọ́n ṣe everything wọ́n ṣe múra wọ́n ṣe fa orí gbogbo tí ó kù fún wọn bẹ́ẹ̀ bí ijọ́ mẹ́jọ kankan ẹlòmíì orí ijọ́ mẹ́jọ yẹn irun kankan lè má ti yọ ṣùgbọ́n tó bá rí pé gbèdéke àsìkò táwọn ó tó ṣe ó sì pọ̀ ó lè fárí kó fárí ló dáa wọ́n tó bá rí pásìkò yẹn ti súnmọ́ kó wọ́n ní wal halqu fa awla bi taqsir wọ́n ní ó dáa kẹ́ni ó dáa yìí tó dáa jù ní kó gẹrun ní li yabqa sha'ru yahliquhu kí wọn tí ó fẹ́ tí ó lè fa kó lè ṣe kí ni o kó lè ṣẹ́kù idha tahallala min al-hajj nígbà tó bá gbé ara mi ti hajj kalẹ̀ li'anna sahabata al-mutamatti'in ma'a nabi sallallahu alaihi wasallam torí pé àwọn sàábé tí wọ́n ṣe tamattu pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run lamma wasalu ila Makkah ma'a rasulillah nígbà tí wọ́n dé Makkah fi Rabi' dhil-hijjah àsìkò tí wọ́n ṣe dé Makkah Rabi' dhil-hijjah ní ìgbà tí dhil-hijjah di ọjọ́ kẹrin ní ọ̀gán bẹ́ẹ̀ so lọ́bi jẹ́ pé àwọn èèyàn kan bẹ tí wọ́n lọ hajj sí wọn tí kò lè tẹ́lẹ̀mí ò tó lọ kó tó gbéra bóyá òdi bí ìjọ Tuesday àbíjọ Monday tẹ́ni bá jẹ́ 1
Saturday jẹ́ 2, Sunday 3, Monday Tuesday 5. ẹlòmíì gan kó tó gbéra bẹ́ẹ̀ dijọ́ Wednesday. So irú àwọn yẹn wọn ò gbúdọ̀ tó ṣe kí ni wọn ò gbúdọ̀ parí tí wọ́n bá parí umra wọn. ẹlòmíì gan Àràfá torí pé yawmu thamin ọjọ́ kẹjọ oníwọ̀n kúrò Mákà wọ́n lọ sí ẹni ní èlò ẹni ní 1 ọjọ́ Saturday naam Sunday Monday Tuesday Wednesday Thursday Friday tí ń bọ̀ oníṣáájú ọ̀bẹ̀rẹ̀ Friday tí ń bọ̀ oníṣáájú ọ̀bẹ̀rẹ̀ gan fúnlẹ̀. Naam àwọn sàhábà àwọn dé Mákà ní ọjọ́ kẹrin oṣù Dhul-Hijjah fa qasaru inda tahallul min al-umrah àwọn gẹrun wọn mọ́lẹ̀ wọn fárun wọn gẹrun mọ́lẹ̀ ní nígbà tá a ṣe tahallul umrah kama fi hadisi Jabir tawil ẹwọ́ sí wà náà hadisi Jabir tógun nínú Sahih Muslim wà fi fahalla an-nas nínú hadisi Muslim àni àwọn èèyàn tán tẹ̀lé Ànábì fahalla an-nas àwọn èèyàn náà sì wọ́n ṣe tahallul wọ́n bọ̀rọ̀ alẹ̀ wọ́n gbé ara mi wọn sílẹ̀ kulluhum gbogbo wọn wa qassaru gbogbo wọn náà sì gẹ irun wọn mọ́lẹ̀ illa an-nabiyya àyàfà Ànábì sallallahu alayhi wa sallam Ànábì nìkan ni Ànábì ògìrìn rẹ̀ wa man kana ma'ahu hadiyu àti gbogbo àwọn tí wọ́n bá ní ẹran àdáyá lọ́wọ́ ẹ̀gbọ́n àwọn tó bá ti ní ẹran àdáyá lọ́wọ́ àwọn kọ́ rínú nìyẹn awul mufrid sotiye. وإنما كان الحلق في غير هذه الحالة أفضل من التقصير yàtọ̀ sí àyè yìí kéèyàn fa orí olólọ́lá ju kéèyàn gé ọmọ lẹ̀ lọ́lẹ́ Ànábì sallallahu alayhi wa sallam torí pé Ànábì tí kakọ́lọ́ máa bẹ fún da'a bil maghfira lil muhalliqin 3 marrat wal muqassirina marra torí pé Ànábì tọrọ àforíjì Ọlọ́run fún àwọn tí wọ́n fa orí lẹ́ẹ̀mẹ́ta ó sì tọrọ rẹ̀ lẹ́ẹ̀kan péré fún àwọn tó bá gé ọmọ lẹ̀. رواه البخاري ومسلم ولما في إزالة شعر الرأس كله من ترك الزينة بشعر تقربا إلى الله سبحانه وتعالى wọ́n ní àwọn orí wípé kéèyàn ń gbogbo irun orí kúrò níbẹ̀ pátápátá nínú pé èèyàn ò fi irun ṣọ̀ṣọ́ ni láti lè fi súnmọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala pé tọ́ mo parí iṣẹ́ ọ̀yá ẹ̀múnú kò ń bẹ̀ torí pé irun wa ọ̀ṣọ́ wa ni lóbi jẹ́ pé kìí ṣe súnnà ní orí fífá kìí ṣe súnnà ní o kẹ́lẹ́mẹ̀ pé ẹ̀wọ̀n kan ẹ̀dẹ̀kúrẹ́ lọ́mọ lékè lọ́wọ́ mi ò rí ọkọ̀ fárírí náà kìí ṣe súnnà ní kéèyàn fárí laysa mina súnnà tó ti àwọn ibi tó ti jẹ́ súnnà ó ní àsìkò ṣe hajj tí yẹn bá parí ṣe hajj tó ti ó sì jẹ́ súnnà náà tí yẹn bá parí ṣe umra tí èèyàn mọ àmàdá tí yẹn jẹ́ mutamattu tíyẹn sì máa dájú pé irun yóò léwu kó tó dásìkò tó yóò tó parí hajj ó jẹ́ súnà láwọn àsìkò yẹn tó tó pé irun wa ọ̀ṣọ́ wa ni gẹ́gẹ́ bí irun ṣe jẹ́ ọ̀ṣọ́ fún obìnrin bẹ́ẹ̀ náà ló jẹ́ ọ̀ṣọ́ fún ọkùnrin tó ti yé síbẹ̀síbẹ̀ náà kì í wá sí pé kákùnrún bíi kíni o bí ẹni tí nǹkan ń ṣe torí pé láwùjọ wa lé ní ẹlòmíín bẹ ẹ nínú àwọn ikhwa irun rẹ̀ yóò fẹ́ ga tó bí sílẹ̀ yìí kò sì ní dé fìlà sí yóò wọ jàlábíà irun gbòó sì wà ní sùsàk mashallah tẹ́bá abílẹ̀ rẹ̀ pé lórí yóò ní ẹ̀rí ìwò ló ní ká fárí lóòótọ́ kò sẹ́rì tó pàdé nàbí ká máa fárí bẹ́ẹ̀ bí irun rẹ̀ ṣe rí àwọn ọmọ ẹ̀hàn náà ni wọ́n máa ń ṣe irun báyìí man tashabbaha biqawmin fahuwa minhum so bó o bá tiẹ̀ ní fárí gẹ̀ẹ́tì ẹ̀ mọ́lẹ̀ kó má jọ ti àwọn ọmọ ẹ̀hàn náà yẹn àárín nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ikhwa mi ni wọ́n wà kún wọn ni nínú súnà náà ni pé kéèyàn máa tún un ṣe tọ́ ó lè fi irun àwọn lárúbáwá àwọn èdè fìlà irun wọn máa nature ọrùn wọn yẹn tán bá ti tún ṣe in fact yóò máa dá ọlọ́run gan tó bá rí irun yẹn wọ́n tún un yẹn sí yóò dàbí bàtà yẹn pé cream fẹ́ máa kán lẹ̀ báyìí níbi irun yẹn kò dẹ̀ nídìí kan ṣe wàhálà tán bá ti ní tán fi yà báyìí pé cream yẹn ti wà ń bẹ̀ tán bá ti yà gbé ọdẹ set yóò dúró torí pé káwọn gérun mọ́lẹ̀ bí wọ́n ṣe rí jẹ́ ẹmọ bíbà tí
tí adìẹ ṣẹ̀ṣẹ̀ pamọ́ tí ìyẹ́ ò tí wù lára ọmọ adìẹ ò bẹ́ẹ̀ mọ́ ṣe rí so ìdán kí wọ́n wá sọ pé dandan àwọn alábá ẹnu wọn máa kún bákan ọwọ́ akutọ kò sí wàhálà ńbẹ bẹ́ẹ̀ tí kúnkúnrún rẹ tí ò bá ti lọ jọ tàwọn ẹhànnà mi because nǹkan mi ń bẹ tó ṣe pé súnà rẹ kì í ṣe súnà tá a wo wọn mọ akàrí lápẹjù yìí ṣe al-izar anábì máa ń lo izar ìró àbẹ́ẹ̀kọ́ ìyẹn wà nínú ìlú kan àwọn tán sábà máa ń rúru yẹn má di ọjà àwọn olóòsà àwa ní kọ́dà kò lóòsà ọmọ lò lóòfù gbàtà àti pé ànábì lórí là má ṣe súnà yẹn má ṣe man tashabbaha bi qawmin fahuwa minhum tashabbuh yẹn ò lágbára ju súnà yẹn torí pé súnà yẹn gan pé káàró kò sí nínú súnà pé dandan wo ko o gbúdọ̀ ṣe ṣe yẹn ó fi ilẹ̀ nítorí pé tashabbuh ti fẹ́ wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé irun rẹ̀ ó wá ṣe irun tó bá ti wọ mọ́sálásí àwọn ọmọ ẹ̀hànà wo náà wọlé báyìí ó kì í dẹ̀ sọ mẹ́hànà so ó dáa kéèyàn fi kúnkún yẹ kó fi ilẹ̀ bí ò bá tiẹ̀ farí kó gé irun rẹ̀ yẹn kó gé mọ́lẹ̀ níwọ̀nba so kákíyèsí eléyìí wal halqu aw at-taqsir li rajul wọ́n ní fífárí àbí gígé irun li rijal ọkùnrin nìkan ló wà fún o yakunu li sha'ri ra'si kullihi gbogbo irun pátá náà lè yàn mú kúrò ń bẹ fala yakfi an yuqassara ba'da sha'ri ras wa yatruka ba'dahu wọ́n ní kò lẹ́tọ̀ọ́ ká fárí apá kan dá kan sí de ìmọ̀sá ní káfa náà ni ọwọ́ afá gbogbo ẹgbẹ̀gbẹ̀ bí ọfá bí ọwọ́ àṣẹ kan bí ìgbà tán kọbẹ̀ àwọn ebè kan bẹ tán máa kọ gbọ́ọ̀rọ̀ báyìí ebè ànàmọ́ ọwọ́ àdá sí ọlọ́mọ sí à ń wèrè ẹ̀dàkùn kí ló kọ tán pẹ̀lú já mi ò máa ẹ máa gbogbo ẹni tó bá ṣe orí ọ̀wà rí pọ́ lọ báyìí náà wọ́n èé àwọn tó máa ṣe ìsanra orí tó bá sanra kò lè fi ti àrí kò sẹ́nì kan tèmi rí tó ṣe tó dá lára rẹ̀ ṣètọ́n náà ni zayyana lahum a'malahum fara'ahu hasan àwọn yẹn olókọ̀ tán pè wọ́n olókọ̀ tán pè wọ́n alqaza'u onírúurú yẹn alqaza'u anabi máa kọ̀ fún wa náà sùn wá lérí ẹ̀ náà anabi sallallahu alaihi alqaza'i anabi kọ̀ fún wa qazayu ain alqaza'u wọn ní ń pè galaxy ó kọ̀ tó sùn pè fún wa nìyẹn wa zayyana lahum shaytanu a'malahum náà sùn wá lérí ẹ̀ o bí ká fá bí kan bá fi ilé ilẹ̀ bó ṣe wá gan nìyẹn bẹ̀tẹ̀ sùn ti máa pé alẹ́ sórí ibú iṣẹ́ ní ìpè ní kọ́sáwù fún yín kẹ́ ẹ má bàa fura ẹ má pè ní galaxy so kan tó lè naam sólùkọ́ pléyà kan ní jẹ́bẹ̀ òun ló ṣerú oorun táwọn náà fi bẹ̀rẹ̀ sí náà ṣe àwọn náà súnà ẹni wọ́n ṣe so bẹ̀sí yóò wá yà yín lẹ́nu ẹ̀rẹ́ lómi ìyẹ̀wò amọ́sálásí náà òun náà ṣerú oorun wà amọ́sálásí jẹ́ àìmọ̀kálélẹ̀ kò fi ìjọmọlúàbí sí ìwọ náà tí ibìkan kíyèsí ọfẹ lọ ilé àná ọfẹ lọ fẹ́yàwó ọwọ àṣerun wọn wà ní ẹ̀dákun tààlẹ ló fẹ́ máa wá ọyá láti bọ́ta àdọ́nà bàbá ọmọ ní ẹsàdùnà ẹdùnà wọn kọ́kọ́ wọnú ilé lọ wọn ni sẹ́ni tí yóò fẹ́ ọmọ sọta lélẹ̀ yìí bó ti wulẹ̀ kọjọ́ ọmọlúàbí tó irun yẹn àgbogbo ayé ti mọ àwọn ọmọ tí wọ́n ṣe kí ni o tí wọ́n ń ṣe àwọn ọmọ rádaràda àwọn ọmọ tí ò wúlò àwọn ọmọ tí ò lọ́lá so sẹ́yìn náà wà ní wọn náà wà ń kọ́sẹ̀ so ẹ jẹ́ ká jìnà sí gbogbo àwọn kan wọ̀nyí o so ìdí nìyí tó fi jẹ́ pé ẹni tó bá fẹ́ fárun nígbà tí ó parí iṣẹ́ hajj náà kò lẹ́tọ̀ọ́ kó fa apá kan kó fi kàn án lẹ̀ kódà tí ìbá sàsìkò hajj náà kò lẹ́tọ̀ọ́ kéèyàn mọ̀ tó bá fẹ́ fárun rẹ̀ tán fà tán tó bá fẹ́ gẹ̀ tán so kìí ṣe pé ẹlòmíì ọgẹ gbogbo ẹ̀yìn yóò wá ṣe kan lébélébé níwájú báyìí yóò fi yẹn lẹ̀ là ibi tó tún wá burú jù òun náà ní pé ẹ̀rẹ́ ẹlòmíì yóò fa ọmọdé lọ́wọ́
wọ́n gé punk irun yẹn wọ́n gé fọmọ ṣé dàbọ́dérí lẹ̀ ń pè lọ́dọ̀ tí ń lọ so gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ káwọn mùsùlùmí ó jìnà sí kìí ṣe àmì ìfi ọmọlúàbíyàn ó ti láwọn àwọn ẹni ire kọ́ ni wọ́n ń ṣerun bẹ́ẹ̀ ó ti láwọn tí wọ́n máa ń ṣerun báyìí ìmọ̀ kọ́ fárun rẹ àbí kọ́ gẹrun rẹ jí gbogbo ẹ̀ ọ̀dọ́gba bó bá ṣe fẹ́ gẹ̀ ṣùgbọ́n ọgẹ́ ibì kan ẹlòmíì tún bẹ wọ́n fa gbogbo bíi all back wọ́n fi gbogbo tẹ̀yìn pàkọ́ báyìí wọ́n fi ilẹ̀ gbogbo ẹ̀ náà kọ́sá orúkọ front and back gbogbo ẹ̀ náà kọ́sáwò náà ní gbogbo nǹkan yẹn kódà àfáwà Umar ibn Khattab onítẹ̀ bá ń lọ lójú ogun tẹ́ bá rẹ́ni tó ṣe bẹ́ẹ̀ ẹ gé orí wọn dànù ní tí Umar sọ nìyẹn ẹ bẹ́ wọn lórí so ẹ jẹ́ ká jìnnà sí tó o bá ti rí àṣà kan kọ́kọ́ fi wọn ṣẹ̀ríà náà al-aadatul hasana ma wafaqati ṣẹ̀ríà àlàádà èyí tó dáa culture norms èyí tó dáa òun lèyí tó bá dọ́gba pẹ̀lú ṣẹ̀ríà tí ò tako ṣẹ̀ríà ọlọ́run àwọn ẹ̀kọ́ bá jẹ́ sáyìn ìyẹn lè ṣe. kama anna wa taqsir gígé irun mọ́lẹ̀ yakunu bil miqas ìyẹn lè fi scissors wọ́n lè fi gé wa bil alatil kahrabaiyya wọ́n sì lè báyàn ṣe kí ni o wọ́n lè báyàn fi clipper èyí tí ń lo iná mànàmáná wọ́n lè báyàn fi bú mọ́lẹ̀ sí wal halqu bil musa ṣùgbọ́n fífá irun bíléèdì là fi farun bil musa wọ́n bọ̀ fi bíléèdì fa bíléèdì tí wọ́n yẹn pẹ̀lú rí tèmi kìí ṣe bá àti mọ́ mú bíléèdì lọ́wọ́ ẹ̀ àwọn bíléèdì ó rí pé ìmú bíléèdì lọ́wọ́ ọ̀hún tí ìbá ẹgbẹ́ tó expert kò sí wọ́n padà bù ọ ní bíléèdì lórí bàbá ní káwọn kan bọ̀ fárí bí kò sí wọ́n mọ̀ bọ̀ fi irun kan lẹ ibi tá ti bù ọ ní kíní lórí àwọn kan sì ń bẹ tán bá bọ̀ fà kò lè ha ọ lórí ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n yẹn ó ti rọrùn débi bí kíní yóò rí bí pẹ́ńsù báyìí so inú ẹ̀ ní bíléèdì yẹn wà tó bá ti gba ìfàfẹ́fà láàárín ìṣẹ́jú mẹ́ta wọ́n ti bò tán tí o sì ní fura pé kò sí yéye kankan fún wọ́n ti bò tán bá ti bò tán wọ́n yọ bíléèdì yẹn wọ́n tún yọ kún bẹ́ẹ̀ wọ́n tún fi bíléèdì míì sí wọn ò ní lo ẹyọ kan fún èèyàn méjì tó iṣẹ́ táwọn yẹn ń ṣe ní pápápápápápá kódà àwọn máa pè ṣọ́ọ̀bù wọ́bí so bíléèdì ni àfi máa ń fa irun wà á mọ̀lẹ́mọ̀rà àwọn obìnrin wa ń kọ́ sáwọn náà fàárí ni rárá o fata'khudhu min atrafi sha'riha biqadri al-unmula wọ́n ní obìnrin àwọn oògùn kúrò níbi irun wọn ohun dí wọn àárín ọmọ ní kàmbí àwọn bíi tí n tán pè ní unmula ní ẹ̀rí pé ta bá nà kábà ẹ̀ ìlà kan dá àwọn ìlà kan dá sí bíi mẹ́ta ẹlòmíì bíi mẹ́rin lọ́wọ́ àbí tí a sáré ní títí ẹ̀ pé mẹ́rin mẹ́ta méjì ńkọ́ ta ni tí ẹ pé mẹ́rin bẹ̀rẹ̀ mọ́ sọ àlérí o mẹ́rin márùn la àlérí so idan tó bá jẹ́ mẹ́ta spéèsì ibi dídá kan sí dídá kejì yẹn náà ń pè ní onúmúlà jámù ẹ̀ ní ànámílò so ti yé náà ń pè ní onúmúlà àárín dídá yẹn náà ń pè ní kì í ṣe ọmọ ní kankan báyìí o àwọn àárín yẹn náà ń pè ní onúmúlà so ti yé báyìí so idan òdo tí obìnrin ó mú so ti yé òdo tí ó mú báyìí ní ọ̀rá mú níbi irun ẹ̀ ẹ̀rì tán bá ti parí àwọn náà ti ra níbi sísọ́ọ̀sì kékeré kan ọ̀rá bá mú kó ń bẹ̀ kò tó báyìí lálọ́ ó lè mú rẹ̀ ó lè ra mú kúrò ń bẹ̀ fún ara rẹ̀ yóò ra yóò gé so nínú àmì àìlẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ téèyàn máa ń kíyèsí ẹ̀rì níbi tí ẹlòmíì bá ti parí sàfáàtì márùwà rẹ̀ tán tó parí ẹ̀sìn márùwà obìnrin mi ibẹ̀ ni ó ti sí kíní rẹ̀ báyìí ní gbogbo èèyàn kọjá o yóò ti gé gbogbo lẹ́lẹ̀ wọ́n jánu dà sí gbogbo lẹ́lẹ̀ bẹ́ẹ̀ so kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó yọ ohun ẹ̀ síta lójú àwọn èèyàn ẹlòmíì ò lè jẹ́ kó wọn àtàntì rẹ̀ náà jọ wá kó tó ṣe kí ó ti bá sí kíní rẹ̀ òkè ó ti bá gé so yóò gé náà lóòótọ́ bẹ̀ kò jẹ́ dandan kó jẹ́ pé ibi tí
àwọn èèyàn wà náà ni ó ti gé, ó lè lọ gé bóyá kó wọ bedroom kóra gé kóra sí kóra gé níbẹ̀, obìnrin ò tún lẹ́tọ̀ọ́ kó sí orun rẹ̀ lẹ̀ níbi táwọn ọkùnrin wà, tí wọ́n lè bá gé ó sì lè gé fún rẹ̀ náà. wọ́n ní ayé bi qadri tarafil usba li qawli sallallahu alayhi wa sallam laysa ala nisa'i alhalq, òjíṣẹ́ ọlọ́run ní obìnrin kò sí fáwọn káwọn ò fárí o, innama ala nisa'i at-taqsir, wọ́n ní àwọn okùn obìnrin kankan gé málẹ̀ kan gé òdiwọ̀n yẹn kúrò níbi ọrùn wọn ni. so nínú hadith yàrí fàyọ̀ ń bẹ̀rẹ̀ pé obìnrin gbogbo bó ti wulẹ̀ kó rí kò gbọdọ̀ fa irun orí ẹ̀ o, àyàfi bóyá ó forí ṣèṣe àbí kòkòrò kan dàbò lérí wọ́n wá fẹ́ tìrìtì orí òun, wọ́n ní ìdí pé kó wọ́n fa tọ̀, ṣùgbọ́n pé kóbìnrin kan rò pé ẹjẹ́ ń fàdánù kí n máa bomi sórí mi jáde lọ́la ara o. obìnrin wa fẹ́yàwó ńgbò délé tó sírí lẹ̀ ó bá di tó bọ́ lóhùn àwọn nǹkan dé bó lórí ṣe jẹ́ àti kékeré òun pàtó tó wà secondary school òun máa ń fárí mi ṣé bó èsì ṣe ń bá bọ̀ náà láti ìjọ ẹ̀ bá sọ tẹ́lẹ̀ ẹ̀ ṣé orí lẹ́fẹ́ fẹ́ ni ṣé irun lẹ́fẹ́ jẹ ni pé ó ṣe máa ń fa ni ẹnìkan ò lè sọ pé kó o má fárí òun o ọkùnrin onítọ́ òun gbàgbó ó rí kò sí inú ọkùnrin ò ní dùn dáadáa torí pé irun obìnrin ọ̀ṣọ́ obìnrin bó bá sì pọ̀ tó náà ló fi jẹ́ ọ̀ṣọ́ obìnrin. ìdí nìyẹn pé nínú ṣẹ̀ríà Islam kò lẹ́tọ̀ọ́ kóbìnrin ó máa ṣe kíni o kó máa fa irun rẹ̀ kódà gígérun ẹ̀rọ àwọn obìnrin míì pàápàá jùlọ àwọn obìnrin olóṣèlú yẹn táwọn ò lọ́kọ máa wọ́n máa ń gẹrun ni ẹ̀rì wọn ó ṣe low cut ọ̀pọ̀lọpọ̀ wọn yìí sábà lọ́kọ tá a bá ní wọn ò lọ́kọ kì í ṣe pé wọn ò lọ́kọ àwọn ti dọ́kọ tó ti yé wọ́n ti gbé ọkọ wọ́n gbé lọ́kọ èèyàn máa gbéyàwó ni àwọn ti gbọ́kọ wọ́n ti gbé lọ́kọ so kò sí pé àwọn obìnrin olóṣèlú bí kan ní kọmíṣánná obìnrin kan ẹ lọ wò àwọn kì í ṣe tilẹ̀ haúsá ọbẹ̀ tilẹ̀ yorùbá bí àwọn wọn gẹrun yẹn ni ẹni tí wọ́n bá sì wé gèlè inú wọn igi imú báyìí ló gbé sí òun kìíní kan òwe àlà kí ló kọ rẹ̀ oko kìíní kan òwe àlà àsun olè so igi imú báyìí ni àwọn ó gbé sí àsun olè ní ẹ masala salam ó ti fi gèlè kó gbówó lọ tán ìdán kò lẹ́tọ̀ kóbìnrin ọmọ iyì obìnrin ò ní ọ̀rẹ́ yẹn àwọn ọmọ lárúbá mi ń bẹ̀rẹ̀ pé irun wọn tán bá dà sẹ́yìn yóò sì fẹ́ dé ẹ̀yìn wọn báyìí irun wọn yóò fẹ́ kan ẹ̀yìn wọn báyìí níbi tó gùn dé so irun obìnrin ọ̀ṣọ́ obìnrin ni kì í ṣe kóbìnrin wa gbogbo ọ̀nà tó fi máa tírìtì irun rẹ̀ tí òfin ní wá bùkátà pọ̀ fẹ́ fa àbọ̀ fẹ́ gé gbogbo ẹ̀ mọ́lẹ̀ kanyanya wọn kóbìnrin ọmọ gbìyànjú ọ̀ṣọ́ obìnrin ni irun jẹ́ so kọ́ mọ́ àwọlé ọkọ̀ pẹ̀lú orí tó gbolo so yóò lè díẹ̀. رواه أبو داود عن ابن عباس بإسناد صحيح قال ابن المنذر في الإجماع وعجمه أن ليس على النساء حلق wọ́n ní gbogbo àwọn olùmẹ̀sìn ni wọ́n panupọ̀ wípé àníṣe kò sí fóbìnrin kó ṣe kíni o kí wọ́n fa irun orí wọn o fóbìnrin má fa irun orí ẹ̀ o. yajuzu lil muhrim wọ́n ló lẹ́tọ̀ọ́ fún ẹni tó bá gbé arami inda tahallulihi min al-umra aw al-hajj nígbà tó bá fẹ́ bọ́ arami sílẹ̀ fún ti umra àbí ti hajj an yuqassira sha'ra ra'sihi kó gé irun orí ẹ̀ mọ́lẹ̀ aw yahliqahu àbí kó tiẹ̀ sí kíni o kó fa aw yuqassira sha'ra ghayrihi àbí kó bẹ́ẹ̀ lómi gé irun ẹ̀ aw yahliqahu inda tahalluli ó sì lè bá ẹlòmíì náà ó lè bá fa orí ẹ̀ kò sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ li'anna dhalika fi'lu wajibun min wajibatil hajj wal umra wọ́n ní ṣíṣe eléyìí èèyàn ṣe tó jẹ́ ọ̀ranyàn nínú ọ̀ranyàn ṣe hajj ni walaysa min qabili irtikabi mahdhur fil ihram kò sí nínú pé èèyàn kó sínú ẹ̀ṣẹ̀ àbí tí wọ́n ní ká má ṣe nígbà tá a wà ní haram because ó ti parí haram tó ìdí nìyẹn tó fi jẹ́ pé èèyàn lè ṣe tó ti wà báyìí. al-ihram bil hajj fil yawm ath-thamin min makkah wa dhahab ila Mina
wọ́n ní ẹ rí i pé a ti parí ọ̀rọ̀ umrah abẹ́ẹ̀kọ́ sọ̀yìn tó bá ti ṣe lè tó ti fárí tó ti bọ́ra lẹ̀ tọ́ ọ padà sínú òtẹ́ gbogbo ohun tá à ń sọ láti ìjọ kan péré náà ló fi ṣe o ìjọ kan péré gbogbo nǹkan yẹn ló fi ṣe dákòjúwe ó kó Nàìjíríà ó dé Saudi airline nìkan ló lè gbé èèyàn láti Nàìjíríà direct tí ó sì máa gbé ọ lọ Saudi gbogbo tẹ́lò ní 5 hours lọ àìkọ́ mọ́ tó bẹ́ẹ̀ Saudi airline bẹ́ẹ̀ tí ò bá ti jẹ́ Saudi airline Egypt airline ọkọ̀ forí kanlẹ̀ ní Cairo náà ọkọ̀ dé Cairo gbogbo àwọn airlines yẹn wọ́n ọkọ̀ dé capital ìlú wọn anywhere tí wọ́n bá ti gbé ọ wọ́n ọkọ̀ gbé ọ dé capital ìlú wọn náà ọkọ̀ débẹ̀ tó o bá débẹ̀ àìbẹ̀nu gbóòtò ẹ̀sẹ̀ tó wá gbé ọ lọ sí ibi tó bá ń lọ kí ló dábì máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń fi yẹn boost economy wọn nínú condition tí country sì máa ń fún airline wọn nìyẹn torí pé tó o bá lọ gbé yàn lamẹ́ríkà tẹ́ pé airline ìlú yẹn ni wọ́n lò yóò kọ́kọ́ gbé yín wá sí ìlú wọn náà tó o bá gbé ọ débẹ̀ ó rí àwọn culture wọn ní airport ẹ rí gbogbo àwọn àṣà orílẹ̀-èdè yẹn ẹ rí bẹ́ẹ̀ wọ́n sókè ṣe síbẹ̀ àwọn nǹkan oúnjẹ inú ìlú yẹn wọ́n máa tà ń bẹ̀ oríṣiríṣi àwọn kankan kódà airport mi ń bẹ tí wọ́n ń ta ọkọ̀ nínú airport nínú àwọn àsìkò yìí ṣe pé wọ́n kàn gbé dàtà bẹ́ẹ̀nu so glass ni o ẹ rí ọkọ̀ tí wọ́n mọ̀ wúyàn wọ́n á ń béèrè pé tán èèyàn bá rí lè ní ìsìn báyìí bóòlù lè ní ọ̀fẹ́ lówó tó fi gbé ìsanwó bẹ̀tì rọ ni o wọ́n ti sì máa owó ọkọ̀ yẹn o yọ wọ́n débi pé gbogbo nǹkan airport ni máa wọ́n so alimuhim wọ́n fẹ́ kó kí wọ́n náà tiẹ̀ ní àìdíà nípa bó tiẹ̀ wọnú ìlú ọ̀pọ̀lọpọ̀ tó ń bẹ nínú ìlú yẹn ọwọ́ bá pàdé nínú airport wọn so wọ́n ò gbé ọ wá síbẹ̀ ó lè transit mbẹ̀ ó lè jẹ́ bí wákàtí kan ó lè jẹ́ ibẹ̀ tẹ́ bá ti lè pẹ́ jù yá line tó gbé yín wá ó gbọ́dọ̀ kéta fún yín yóò gba hòtẹ́ẹ̀lì fún yín ẹ jẹ ẹ mú òní ó kéta fún tó bá ti tó di ọjọ́ kan so ìdá ni ẹni tó wá ń lọ báwọn sí àwọn gbé 5 hours lọ́yẹ láti Nàìjíríà dé Saudi kò wá ní kò ní rọrùn báwọn máa ẹ lè padà máa lò bí 10 hours so bóyá Turkish airline ní Egypt airline ní Emirates airline Qatar airline àwọn tó sì yanjú jù tẹnìkan kan ò tí ì lè bá wọn debate ẹ àwọn Emirates àwọn Qatar àwọn nurse àwọn Dubai ló làwọn yẹn tó o bá ti wọ bẹ̀ náà ìwọ náà mọ̀ kí àwọn wọnú plane gbogbo ẹ̀ ọ̀rọ̀ àwọn ò tí ì jẹ́ ọ̀rà nínú ẹ̀ ìmíì sì ń bẹ tó o bá wọnú ẹ̀ ọ máa di kíní wọn ọ máa di pàápàá jùlọ àwọn local airline ní Nàìjíríà bí ẹ̀rọ ata ní wọn pararara wọn ọlọ́run sàánú ayọ̀ so gbogbo àwọn kíní sílì míì ti ya ọbẹ̀ ilé máa rí áyán gbàjọ́ bẹ̀ máa fóònù àwọn lókà àti Nàìjíríà rí ni ṣèdí ni tó fi jẹ́ pé tí wọ́n bá ń lọ báyẹn wọ́n kọ́ gbé ọ lọ sí orílẹ̀-èdè wọn náà kan tó padà gbé ọkọ ẹlòmíì tí wọ́n máa ń bẹ yóò tún wá sanwó pé kán fóun láǹfààní tán bá ti gbóǹdó orílẹ̀-èdè yẹn òun ò tí ì fẹ́ lọ òun fẹ́ lọ bí ijọ́ méjì òun ó wọ̀ nílùú yẹn so tó bá di ẹ̀yìn ijọ́ méjì yóò padà wá yóò tún wá mìtì flight mi bẹ̀tẹ̀ èyí tó gbé wá nǹkan ní ò bá lọ mọ́ so yóò mìtì flight mi yóò wá gbé lọ bẹ̀tẹ̀ ó sanwó rẹ̀ kó fẹ́ wọ̀ nílùú yẹn so oríṣiríṣi àwọn nǹkan yìí àwọn àǹfààní yẹn ń bẹ fún ẹni tó bá mọ̀ nípa tó bá ní information lọ́wọ́ pẹ̀ ọ̀bẹ àwọn gbé ọ lọ Emirates nsìn yóò níbi tó gbé ọ lọ Qatar nsìn yóò gbé ọ lọ Doha tó bá débẹ̀ o lè wọnú Qatar ọba wọbẹ̀ ọbẹ̀ ra nǹkan ni ọbẹ̀ ṣègbè ọbẹ̀ ṣàwòrán ó tún padà sí inú airport so gbogbo oríṣiríṣi àpò tó yẹsẹ̀ máa lọ sí kóòtù tó máa lọ sí Mẹ́kà so ẹni tó bá ti wá wọ Mẹ́kà lápèjú ìgbẹ́ bá ṣàlẹ̀ tó ti gbé ara mi gbogbo ń tá a sọ yìí ìjọ kan péré náà ní fi ṣe ọba àwọn Mẹ́kà lóòrù ọlọ Káàbà náà ni kọ́ ọwọ́ Káàbà láago 2 òru ọlọ Káàbà náà ni kọ́ ọwọ́ Mẹ́kà láago 3 òru ọlọ Káàbà náà ni so ńgbà tí wọn ò múná lọ kò sí pé àbúrò láti abẹ́ sí gbogbo ẹ̀ ló sókun báyìí kìíní Ọlọ́run ló mọ nítorí ọmọ bí ṣe ètò ẹ̀ tẹ́gbẹ́ Nàìjíríà rẹ̀ níta sọ ẹ̀kọ́ làkàlà máa wù so iná yìí lọ rárá bó ti wùlẹ̀ ọmọ àtọ̀sán o
àtòrú o sàwà bákan náà gbogbo ẹ̀ sí rí so kò sí àtọ̀ ń bẹ ọlọ́run má jẹ́ kó lè dènà ọba jàlá tó gbogbo tá a sọ látàárọ̀ ìjọ kan péré náà lè yóò fi ṣe ọwọ́ a lè yá ó sì lè pẹ́ ọ so ó ṣe tánjọ́ kan ó padà sí hòtẹ́ẹ̀lì ó bọ̀ra alẹ̀ ó ti gẹrun tó bá wà lóòtẹ́ẹ̀lì ó wà ẹni tó bá ní gbìyànjú tó bá lákòólé kan dáadáa tó bá ti pè ní àsùnbà Allahu Akbar Allahu Akbar kó o lọ mà tó bá ti wà Mákà ìrun àkọ́kọ́ ibi tí ọ̀kọ́ pè ní gbogbo mọ́sálásí pátápátá mọ́sálásí haram ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ pè ní tó bá ti pè ní mọ́sálásí haram ìgbà yẹn ni àwọn mọ́sálásí tó kù tó ẹsẹ̀ pè kò sí mọ́sálásí kan tí ó pè ní ṣáájú ti haram nínú tó wọ́n máa ń ṣe ni pé lọ́pọ̀lọpọ̀ ibi tó bá wà tán bá ti pè ní haram ẹ gbọ́ níbi tẹ́ ẹ̀ ti lè gbọ́ mọ́sìkì kọ̀ọ̀kan ti níbi rédíò nínú mọ́sìkì wọ́n ó ti sí ilẹ̀ muadhin ó ti wá dó yóò ti sí ilẹ̀ wọ́n ń retí ìrun tí yóò jáde torí pé bá ti pè ní haram gbogbo rédíò gbé àwọn tán wọ́n ti plan ìgbésí ayé wọn pẹ̀lú ẹ̀sìn kódà ká máa ṣe program kan lọ yóò já wọlé ìrun yóò wọlé straight bọ́ǹbù ẹnu ilé náà ọgbọ̀n kan ti pè ní haram mọ́sálásí náà gbogbo yín ti dó mọ́sálásí ẹ̀yẹn náà fìlà lọ́wọ́ ẹ gbọ́ ìrun yẹn nínú mosque ibi tẹ́ ẹ wà wọn ṣùgbọ́n tán bá parí ẹ̀ tán lè mọ muadhin náà ṣẹ̀ṣẹ̀ wá pè ní tí mọ́sídìí àti kéèyàn ó fi ẹ̀sìn tó sẹ́mi ayé yẹn ní máa jẹ́ kéètò ayé kó rọrùn fún yẹn eléyìí tá a sọ lè máa so lè possible ní kíní kan possible dáadáa ìgbésí ayé ṣe kíni o ìgbésí ayé rọrùn tí ó sì wà láǹkan bẹ́ẹ̀ so muadhin náà ó ṣẹ̀ṣẹ̀ wá pè ní lẹ́yìn ìgbà tó bá pè ní haram so nígbà tí rí báyẹn tá pè ní haram tá bá sì pè ní haram kì í ṣe kí tá bá ti pè ní yẹn náà lójú ẹsẹ̀ náà ni ó kírun so torí àwọn èèyàn tá fẹ́ máa bọ̀ wá sí haram so bọ́ bá yọjú ń ta báyìí ó rò pé nǹkan kan ń ṣẹlẹ̀ ni báwọn yóò ṣe máa rọ lọ àtọkùnrin àtobìnrin àti arúgbó àti wọn lọ hòtẹ́ẹ̀lì tó ń dé sí wọn lọ haram ni everybody fẹ́ make sure pé subui zur asuri magribi iṣẹ́ gbogbo ọjọ́ tó ń wọlò ní Mákà haram lọ́wọ́ ti máa kí torí pé ládàá ti ń bẹ níbi kéèyàn kírun nù Káàbà lóòótọ́ gba àwọn mọ́sálásí mẹ́tàlá náà bí sọ ti Káàbà yẹn ti Mákà yẹn ní ládàá ẹ̀pọ̀ jù 100,000 the word téèyàn rí lórí rákà kan so ẹni tó bá wà mẹ́lẹ̀ yóò ní káà kò sí o ẹ̀wù lẹ̀ ń da ẹ̀ láwọn ibo ni èyí mọ́sálásí ẹ̀gbẹ́ òtẹ́ẹ̀lì wa iná péyàn kírun Ọlọ́run ó gbà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ládájú ládàá lọ ṣùgbọ́n tó sọ yẹn yóò jẹ́ pé ìwọ tó mọ ní tó ń ṣe tó dẹ̀ mọ́ látọ̀ wà ń bẹ̀ ṣọ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn nílò pàápàá jùlọ bẹ̀tẹ̀ bá wà wọn funfun yẹn ìyá arúgbó haram ni wọ́n ti fẹ́ kírun ẹni tí ó sì kírun ní haram owó tètè gbéra torí tó bá ti lè pẹ́ jù kò tí ẹ̀ nídìí ẹlòmíì ò ní dáyẹ̀ láàmú ìta náà ní òkùnlẹ̀ dúró sí fún di méjì nọ́mbà wa ó ti pẹ́ ẹlẹ́ẹ̀kejì tó o bá fẹ́ máa padà kó o lè ráyè tètè jáde yóò ti dúró sí tí ìta pátápátá tábà ti sálámà tábà ti sálámà kò gbúdọ̀ tó jókòó tó bá ti lè jókòó ju àwọn yóò tún bò mọ́lẹ̀ mbẹ́ so sàlámù alaykum sàlámù ó tètè ọmú tẹ̀rẹ̀ ń lọ nìyẹn so kó lè tètè délé tèwé táwọn èèyàn bá ti dìde ń sìn for good 30 minutes o lè mọ́ra yìí lọ ṣùgbọ́n tí máa ń ṣe èmi lójú kòkòrò tí mo sì ń rọ ẹnì kọ̀ọ̀kan wa tọ́lọ́run bá ṣe ń rọrùn fún àtàbà lọ sí orí inú haramu gangan tí ó mọ̀ ó kábà lọ kan báyìí èyí ò ní irun yẹn kò sí pé mi rí kábà yẹn lọ mò ń wò báyìí níwájú èyí ò ní mo máa fẹ́ jù ẹlòmíràn abẹ́rẹ́ kan àti àbáfẹ́ jáde wàhálà ni kò lè tó bẹ́ẹ̀ àjòkó tábà ìpinnu tán halkọ̀ máa wà àwọn halakọ́t ó tún máa ń wà ìwé làbúrò tó kájú máa tètè kájú padà lọlé àyè tó jókòó àwọn halakọ́t ọmọ èwo ni kí n jókòó eléyìí náà ń fọ́ àdéṣì yìí àwọn eléyìí náà ń fọ́ fíkìwì yìí eléyìí náà ń ṣe eléyìí náà ń ṣe àwọn ọ̀sẹ̀ mọ̀gbà níbo la jókòó sí báyìí o yẹn lọ jókòó síbi eléyìí yọ wá yà ọ́ lẹ́nu wípé nínú tó ń ṣèmi lé mà tí mi ò tí ì mọ ìdí ẹ̀ tábà kan bá dúró méjì ń ṣe halkọ̀ mi tó fèsì àwọn èèyàn tí kan dúró bíi tó o bá ti lè jókòó lọ́dọ̀ eléyìí o ò ní gbọ́ ìdílé ìsọmọ débi pé yọmọ disturb ẹ speaker yẹn dé loud bẹ́ẹ̀ yóò ṣe ní wàá gbọ́ mọ́ kò yé mi kò ní di pé yọmọ disturb pé tó bá jókòó síbi ó wà tó máa gbọ́ ọ̀hún yẹn náà ó wù wọ́n lọ́ọ̀kan o ò ní àfi tó bá lọ jókòó lọ́dọ̀ wọn ló máa gbọ́ ọlọ́run ló mọ technology ò ní gbọ́ náà mi ò mọ ìwọ́n ṣe ò ní gbọ́ so kò ní sí pé ọ̀rọ̀ kan ń di
ó ń disturb ara wọn rárá ibi tó bá jókòó sí náà ló máa gbọ́rọ̀ bẹ́ẹ̀ tó ìyẹn nígbà tó ti mọ̀ kó jókòó fún halkọ̀ ìwé làwùrọ̀ máa kájú so by the time tó bá fi parí dárúsùn yẹn tó bá fẹ́ máa lọ ilẹ̀ ó ti dáadáa ó lè máa lọ freely so kéèyàn sojú kòkòrò orú nǹkan bẹ́ẹ̀ kéèyàn máa lọ ó lọ láàárọ̀ tó bá tún di zuhur ó lọ ìwọ tó kè zuri kú bíi 45 minutes ló ti lọ àbúkù wákàtí kan kó o lè ráàyè wọ inú mọ́ṣáláṣí gàgà torí pé tó bá ti pẹ́ jù owó rò pé mọ́ṣáláṣí lọ fẹ́ wọ̀ náà àjí tọ́rí wọ́n bá ti ń náwó bí kan sí underground nù so tó o bá ti lè gbàbẹ̀ o lè rí Kaaba wájú ibẹ̀ náà ni pé àyìnà tọ́rí kílẹ̀ Kaaba àjí àdà tọ́rí ìjọ sọ fún ọ̀nà Kaaba tọ́rí nígbà bá débẹ̀ lò ní rí mbẹ̀ ẹnìkan ṣe ìṣòro ni wọ́n ń pa mọ́nà àpọ̀párọ̀ ó ti mọ̀ pé bẹ̀yẹn ti kún tó ń bá ìsọmọ ọpọ náà bẹ̀yẹn ni tọ̀rí ọ̀fẹ́ fagídí fẹ́ lọ tọ̀rí ààbá tọ̀rí kọ̀ọ̀rẹ́ láìbárí fèkọ̀ bárakàlá hajj nígbà bá débẹ̀ bá ooo ṣe bí mo fẹ́ wá nǹkan kó o tó lọ padà wọ́n ti ṣe ọ̀nà yẹn ibi tá a gbà kọjá ni wọ́n ti di so ó tún fẹ́ lọ gbàgbọ́ míì wọ́n ti di so o lè jáde mọ́ àwọn tó tún wá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ sẹ́ẹ̀tì àwọn ẹ̀ síta iṣẹ́ ńlá làwọn ọlọ́pàá yẹn ṣe kì í ṣe iṣẹ́ kékeré láti lè máa control crowd yẹn tẹ́ bá ti jókòó tán wọ́n ti sáré fa kínní wọ́n ti fi kọ́ báyìí mẹ́rin kankan òdìdé ń bì mọ́ o jókòó síbẹ̀ yẹn wọ́n ti ń arrange àwọn èèyàn míì tó láì mú kóńdó lọ́wọ́ láì gbébọn lọ́wọ́ tó kọ́lọ́mọ̀ bá kí kó bá san ìjọba Saudi lẹ́san dáadáa tó èèyàn ó wà bẹ́ẹ̀ títí tí ó fi di ọjọ́ tí èèyàn ó ṣe kíni o èèyàn ó tún ṣẹ̀ṣẹ̀ gbé ara mi láti bẹ̀rẹ̀ iṣẹ́ hajj òun náà ni al-ihram bil hajj gbígbé ara mi fún iṣẹ́ hajj ní ọjọ́ kẹjọ ní Maka téèyàn ó sì máa lọ sí Mina yuhrimu ahlu Makka wal muhilluna fiya min ahli afaq bil hajj fi yawm thamin min shahr dhul-hijja wọ́n ní àwọn tó jára Maka tí wọ́n fẹ́ ṣiṣẹ́ hajj wal muhilluna fiya àtàwọn tí wọ́n ti wà ń bẹ̀ min ahli afaq àwọn tí wọ́n wá látàwọn ìlú jìgbòjìgbò tó jìnnà tí wọ́n ti wà Maka àtàwọn ará Maka wọn ó gbé ara mi wọn fil yawmi thamin ní ọjọ́ kẹjọ min shahr dhul-hijja nínú oṣù dhul-hijja wa huwa yawmu tarwiya ọjọ́ yìí náà ń pè ní yawmu tarwiya min manazilihim fi Maka inú ilé wọn hòtẹ́ẹ̀lì tàn dé sí náà ni wọ́n ti gbé ní Maka thumma yadhabuna ila Muna wọ́n wà máa lọ sí Mina fayusalluna biha adh-dhuhra wal-'asra wal-maghrib wal-isha wal-fajr qasran biduni jam'i ẹnu tí ó tán bá ti lọ mú náà sẹ́wọ̀n kí Maka ni wọ́n wà kódà kì í ṣe onírìn àjò nìkan kódà kò sí Maka ló ń gbé jamu kọ́sùrù náà ló ṣe tán bá ti lọ sí Mùnà wọ́n ó kí ìrun zúrì wọn bẹ̀ wọ́n ó kí asúrì ń bẹ̀ wọ́n ó kí magrebi ń bẹ̀ wọ́n ó kí iṣẹ́ ń bẹ̀ wọ́n ó tún kírun àsùnbà ọjọ́ kejì wọ́n ó kí níbẹ̀ kọ́sùrán gbogbo òrùn olóko mẹ́rin pátá ni wọ́n ó kí ní kọ́sùrù ṣùgbọ́n bidun ní jamu èèyàn ò ní ṣe jamu o tí ó ti yọ abáyé lẹ́yìn sọ̀hábàtà alladhina hallu min al-umra ma'a rasulillah sallam fa'alu dhalik torí pé àwọn sàábé tí àwọn náà gbé ara mi wọn lé ńgbà kan parí umra wọn sì bẹ́ẹ̀ pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run wa kadha ghayruhu min ahli Makkah kódà àwọn míì tí wọ́n ṣe tí wọ́n wá látọ̀nà tó jí tọ́jára Makkah náà àwọn náà kí kọ́sùrù náà wa amara rasul sallallahu alaihi wasallam wa man saqa al-hadiya min ashabihi fa hum baquna ala ihrami wọn ní ṣùgbọ́n Nabi sallallahu alaihi wasallam àtàwọn tí wọ́n mú ẹran àdáyà wọn lọ́wọ́ àwọn tí wọn àwọn ò tí gbé ara mi lẹ́yìn tí wọn tí wọn gbé kẹrọ nìyẹn làwọn ṣe àbíká pé mú fúrẹ́tù so ifrod so àwọn sì wà nù ara mi tí wọn ò tí gbé ara mi lẹ̀ so ní tábẹ́jọ́ yóò wá ń bẹ̀ ni pé níjọ́un tó bá ti di ọjọ́ kẹjọ tó bá ti di pé oòrùn ti ń yọ lẹ́ẹ̀tì kúrò ẹgbẹ́ ti kásùn báyìí láàárọ̀ tó bá ti di pé oòrùn ti ń yọ báyìí tó ń yàtà ilẹ̀ máa lọ sí Mùnà bẹ́ẹ̀ bá dé Mùnà ẹ wà Mùnà wọ́n ti ta tẹ́ǹtì síbẹ̀ mọ́tò ni ó wà kó yín wọ́n ti wá ta tẹ́ǹtì yẹn ṣe é mọ́rú àwọn tẹ́ǹtì náà máa fi bí almost bí 500,000 kankan 1 million tàbí tí yóò ní kíní kan ṣoṣo láàrin báyìí tí ó ń nà sókè báyìí so bí ó ṣe wá lọ tó bá dúró lórí bíríjì tó wà ń wò lọ láti bí irú bí yìí mi lè sọ nígbà tójú ẹ bá dópin lò ní fojú wò má yóò lọ ní tẹ́ǹtì yẹn ó lọ bẹ́ẹ̀ wọ́n ti wá arrange tẹ́ǹtì oníkàlùkù wọ́n ti mọ àwọn stage
Ondo Èkìtì Lagos gba Ọ̀ṣun wọ́n ti wà lẹ́yìn ìgbà tán bá tàwọn states lèyàn ọ̀kọ́ pàdé tọba kúrò tàwọn states náà ló tó tẹ̀lé àkàn tàwọn international tó ti yé nínú tẹ́ǹtì yẹn ó tún ṣe kí ní jura wọn lọ àwọn tẹ́ǹtì kan bẹ tó yẹ pé tọba wọ̀ bẹ̀ gan inú lérò pọ̀ wà àwọn alábọ́dé náà wà tó ti yé so wọn ò fi mattress oníhà kan wọn gbé síbẹ̀ yóò sì ní AC abẹ́ tẹ́ǹtì yẹn yóò ní AC so idan ìbẹ̀lẹ̀ wà tẹ́ bá ti wà ń bẹ̀ ìbẹ̀lẹ̀ ti kírun zuhur ẹ̀ kì ní qasru ìbẹ̀lẹ̀ ti kírun asuri ẹ̀ kì ní qasru ìbẹ̀lẹ̀ ti kí magrib ẹ̀ kì í ṣe náà ní qasru ẹ̀ sùn bẹ̀ tó ti yẹ sùn bẹ̀ tẹ́ bá sùn bẹ̀ tó bá di àárọ̀ ọjọ́ kejì náà ẹ̀ tún kí àsùnbà ń bẹ̀ tẹ́ bá ti kásùnbà ń bẹ̀ tán lẹ́yìn ìgbà yẹn tóòrùn ti yọ tóòrùn yẹ ẹ̀ sì sẹ́ máa lọ sárafa tó ti yé naam. wa man kana nazilan fi Muna qabla yawmi thamin ẹni tó bá jẹ́ pé òun ti wà ní Mina ṣáájú ọjọ́ kẹjọ yìí o yuhrimu fi Mina náà ni kò ti gbé ara mi ẹ̀ kò ní ìdí pé òun ṣètò fẹ́ padà lọ Mákà wala yalzamuhu adhahabu ila Makkatil ihram Mina kò jọ́nà yẹn kó ṣètò padà lọ Mákà lọ gbé ara mi wa laysa liman ahrama min Makka min ahliha wa ghayrihim min ahliha wa ghayruhum an yadhhabu ila al-masjid al-haram li yuhrimu minhu wọ́n ní kò lẹ́tọ̀ fún ẹni tí ó bá gbé ara mi ní Mákà nínú àwọn ará Mákà àti pé Mákà làwọn ń gbé àbáwọn míì náà tí wọ́n ṣe ará Mákà kò lẹ́tọ̀ fún wọn nígbà kan ṣẹ̀ṣẹ̀ máa lọ sí Kaaba ẹlẹ́mẹ̀gbẹ́ Kaaba ni mo ti fẹ́ lọ gbé ara mi tèmi òun ló lọ́lá jù wọ́n ní kò sí nínú súnà o wala an yatufu bil bayt li wada'i li dhahabi ila al-hajj kò sí lẹ́tọ̀ kéèyàn ọ̀sẹ̀ tún lọ ṣe tàwáàfù pé a fẹ́ lọ bẹ̀rẹ̀ sí hajj o bí n sáré lọ tún ṣe tàwáàfù kò sẹ́rì fún yẹn ẹlòmíì máa ń ṣe bẹ́ẹ̀ tán bá ti ní ọ̀la ni yóò mú tẹ́rùwíyà bí n sáré jí lọ Káàbà kan sáré lọ tàwáàfù pé mo fẹ́ dágbére pàǹ lọ mọ̀nà la tàwáàfù lè wàdà ní téèyàn máa ń ṣe ìgbà téèyàn bá fẹ́ kó Mákà tán yányán téèyàn ò padà síbẹ̀ mọ́ ní máa ṣe tàwáàfù lè wàdà so ká má lọ ṣe nígbà tá a bá fẹ́ lọ sí mọ̀nà wàlá an yuqaddimu sa'ya al-hajj kéèyàn má sì lọ sọ pé ẹ̀wò jí n sáré kọ́kọ́ ṣe sáàyù hajj mìíràn sáàyù náà ń pè ní sáàyù hajj òun náà ní sáàyù tawaful ifada pé jí n sáré lọ sí ilẹ̀ torí pé ojú lè fẹ́ le nígbà bá kúrò ní yawmu nahar so bal yakunu ityanuhu bihi ba'da tawaful ifada wọ́n ní sáàyù hajj yẹn ìgbà tá a máa ń ṣe òun náà nígbà tá a bá ṣe tawaful ifada tán lè ana sahabata torí pé àwọn sàábé alladhina ahramu bil hajj min Makkah àwọn tí wọ́n gbé ara mi hajj láti Makkah lam yaf'alu shay'an min dhalik mo sì kankan nínú táwí yóò bal ahramu wa dhahabu ila Mina wọ́n gbé ara mi wọ́n sì lọ Mina ni. wal qasru wal jamu fil hajj yastawi fihi al hujjaj min al afaqiyyin wal makiyyin ká ṣe qasru ká sì ṣe jamu náà níbi àsìkò hajj yálà qasru tá a ṣe ní Mina jamu tá a ṣe lárafa gbogbo eléyìí náà àti ẹni tó wá látọ̀nà tó jìn àtàwọn ará Mákà náà tí wọ́n yìí ṣe pé wọ́n wá látọ̀nà tó jìn gbogbo àná lájọṣe o wọn ò ní sọ pé àìbára Mákà làwà súnà ni pé wọn ó ṣe kọ́sí wọn ó ṣe jámù lẹ́yìn nàbí sallallahu alaihi wasallam torí pé ojúṣe ọlọ́run ọba lam ya'muru alladhina hajjaw ma'ahu min ahli Makkah bil itimam ànábì ọ̀pá àwọn tí wọ́n ṣiṣẹ́ hajj pẹ̀lú ẹ̀ náà àwọn ará Mákà ànábì ọ̀pá àwọn aláṣẹ kún kí irun wọn pé waqad rawa Malik fil Mu'atta'i بإسناد صحيح إمام مالك وقبوا أنه ترى مواطع ولو إسناد طلال عفيا عن زيد بن أسلم عن أبي أنا عمر بن الخطاب صلى للناس بمكة ركعتين أفا عمر ركع يجلو كفاهم يا مكة فلما انصرف قال يا أهل مكة وعصوا يقول يا أرى مكة أتموا صلاتكم أي يكينوا يقول فإن قوم سفر تريكوا يا واو إن كان واطع جاء ونرياجو وصبين مكة ثم صلى عمر ركعتين بمنى وتنكر ركعة méjì ní Muna ولم يبلغنا أنه قال لهم شيئا àsì gbọ́ pé ó sọ fún wa pé tó ẹ̀yà ọ̀ kírun yín pé o ìgbà tó wà Mákà ó kì wọn nìkan pé ìgbà tó dé Muna tó kírun fún wa tó kí méjì kò sọ fún wa pé ká kírun tí wọn pé والحديث المرفوع في أمره وهو بمكة hadisi tí ó pa wọ́n láṣẹ
wípé ẹ kírun yín pé nígbà tí ó wà ní Maka yẹn haalu Maka bil itimam hadith ta kàtẹ́ǹsìn pé ọ̀pọ̀ àwọn ará Maka nínú ẹgbà wa hadith al-marfu wal hadith al-marfu ẹ̀rí pé lè ta kà tán yìí mawqufu ni èyí tá a ní ìmọ̀ àtọ́gbà wa abẹ́ẹ̀kọ́ ṣe kí sádìsì yẹn wọ́n kàn sọ fún wa pé tí Umar ṣe ní abẹ́ẹ̀kọ́ kìí ṣe pé wọ́n ṣàfihàn ẹ̀ lọ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n àdìsí kan bẹ nínú Sunan Abi Dawud tó wá ń bẹ̀ pé Umar sọ wípé Ànábì sọ báyìí pé sótìyé tí wọ́n ṣe rọ́fù rẹ̀ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé ó sọ pé káwọn ará Mákà òun kírun wọn pé wàá Abu Dawud bi isnadin da'if èyí tó jẹ́ àdísù marfu nípa ọ̀rọ̀ yìí dọ̀yìfù lòun ṣùgbọ́n ìtọ́jẹ́ mọ̀ òkú fúta sọ síwájú yẹn bí isnadin sahih nínú ọ̀rọ̀ tíráfà wa Imam Malik al-Mu'atta wa qasru ahli Makka wa jamu fil hajj min ajli nusuk ẹlẹ́mi wà lè máa bèèrè pé sáwọn ará Makka sí wọ́n rìnrìn àjò ní ìṣègbó nínú àjò náà ní kó ṣe qasru àti jamu àmì kó ṣe qasru wọ́n ní qasru táwọn ará Makka ṣe jamu tí wọ́n sì ṣe nígbà ṣe hajj nítorí iṣẹ́ hajj ni kì í ṣe pé torí ìrìn àjò torí iṣẹ́ hajj tó bùkátà kò sí bẹ́ẹ̀ walau kharaja ma'a al-hujjaj ahadun min ahli Makkah ghayru muhrim bil hajj falaysa lahu an yuqassira wa yajma ṣùgbọ́n tó bá pa ààrẹ nìkan náà àwọn ará Makkah tó náà bá wọn alálàájì lọ síbẹ̀ tí òun ò sì dàníyàn ṣe hajj òun kò gbúdọ̀ ṣe kí ni kò gbúdọ̀ dírun kó torí pé Makkah sí múnà náà ó ti kó sínú ara wọn. من دخل في الإحرام بالحج من المتمتعين أن تباونوا شيء حج نينو àwọn tó bá ṣe tamattu ثم تبين له أنه لم يأتي بالطواف أو سعي العمرة ó wá rí wípé àwọn ò mà tí ṣe tawafu àwọn sì ṣe sa'i umra أو أنه ترك بعض الأشواط فيهما àbí nígbà tó ń fẹ́ tawafu mẹ́fà ló ń ṣe àbí ń fẹ́ ṣe sa'i márùn ló ń ṣe فإنه يصير قارنا tó kọ́sọ́ di kọ́sọ́ rẹ̀ di qarin kò ní ìdíkọ́sẹ̀ tó ń lọ pa àlọ́ sí kó kọ̀nsídà rẹ̀ pé kọ́ọ̀rì nù lòun òun ti ṣe jámù bẹ́ẹ̀ lẹ́rú mọ́ra wal hajj li'annahu bidukhulihi fil hajj torí wípé lẹ́yìn téèyàn bá ti lè wọnú ṣe hajj la majala lahu fi ikmali umrati kò sáàyè pé mo tún lè fẹ́ tún múra sí ma hajj ti bẹ̀rẹ̀ nìyẹn wáde wa yadullu lidhalika ma hasala li Aisha min al-hayd ó wá nínú tó ṣẹlẹ̀ sí ìyàwó Aisha nígbà tó ṣe haid alladhi lam yatamakkan ma'a min al-ityan bi umratiha qabla al-hajj nígbà tí ó láǹfààní àti ṣe umra rẹ̀ pé tó fi wọnú ṣe hajj fa amara anabi sallallahu alaihi wasallam tuhrima bil hajj anabi ní kó máa bá hajj lọ bá náà wa kanat bi dhalika qarina díẹ̀ tẹ́ pé wọ́n consider rẹ̀ sí qarin rawahu al-Bukhari bá tó parí ṣe hajj tán ló tó ṣe lọ ṣe umra rẹ̀ wa amma idha tafa al-mutamatti ṣùgbọ́n tí mutamatti bákan náà tó bá fi tawaf wa sa'i umra tó sì ṣe sa'i umra wa ahrama bil hajj tó gbé arami hajj qabla an yahliq síwájú kó tó fárí aw yuqassir àkó tó gẹrun fa innahu mutamatiun náà ní kọ̀ọ̀ká tí ìfàrí kò tí gẹrun ní taraka wajiban min wajibatil umra ẹnu pé ọ̀kan nínú ọ̀ràn èèyàn ló gbé jù sí ó ti parí gbogbo iṣẹ́ umra kọ̀ọ̀kan fánu ó fi rún yẹn lẹ̀ títí yóò mú tàrí àfi pé ẹ ní fánu ní màá fa àti báyìí tán ẹ ní fánu ní màá fa àti báyìí tán ọjọ́ kẹjọba dé àsìkò wájibà wọlé mà lọ́wọ́ sẹ́yìn àkókò tí parí umra ó ti forí gun kan lẹ̀ ó ti fi kíní kan lẹ̀ ọ̀ràn yẹn kan lẹ̀ ní ọ̀ràn yẹn umra wọ́n ní wàyàkúnù alẹ́ fi tarki fìdíà yóò ṣe fìdíà ni o wọ́n ní kí dẹ̀ ní fìdíà yẹn wáyé aṣáátún yóò pa ẹran kan aw sab'u badana àbí ìdá kan nù ìdá méje ràkúnmí wọ́n bá dá ràkúnmí méje ìdá kan nù ẹ̀ aw subu baqara àbí kan dá màálù sí méje ọ̀pá màálù ìdá kan nù ìdá méje kọ̀lọ̀kọ̀ yàtàmú al-fuqara al-haram yóò fún àwọn fuqara haram wala yakulu mina shay'a òun ò ní jẹ́ nǹkan bẹ́ẹ̀ al-mabitu bi Mina laylata arafa mustahab laylata arafa ní òru àràfà kọ̀la múná kéèyàn ó sùn múná kọ́ má jẹ́ kí má kàlẹ̀ yàn lọ sùn òun ni sunna ni o wa qad haka ibn Mundhir al-ijma' àfa ibn Mundhir gba nínú ijma' al-ijma' ala annahu la shay'un ala man tarakahu pé kò sẹ́sẹ̀ fún ẹni tí ò bá ṣe ṣùgbọ́n súnà tó ṣe pàtàkì ní ìjùmọ̀ wà lórí pé kò sẹ́sẹ̀ lágbójú ẹni sìn ẹlòmíín bẹ Mákà lọ padà gbà lọ sárọ̀fà ẹlòmíín bẹ ó lè jẹ́ pé bóun ṣe ń bọ̀ direct láti Nàìjíríà Àràfà ló ti lọ bó ṣe sáré
ṣe tawaf kudum ó ṣe tawaf kudum tó ṣe ó rí pé tó ń bá ní kó máa ṣe sáàyù òun lè mọ́fẹ́ mọ́tọ̀ àwọn èèyàn míì wà báyẹn tó bá àràfà kù ọ̀la ní oko mo rí pé iṣẹ́ rẹ̀ ò tí ó ráyè àwọn kan wà báyẹn irú ọ̀pọ̀lọpọ̀ àwọn pírẹsidẹ́ǹtì kankan àràfà kù ọ̀la òní oko kọ́rin làwọn sábà máa ń jẹ àmì mufrit náà máa ń jẹ àràfà kù ọ̀la ní oko ńlẹ̀ so ó ń dé Saudi báyìí gbàás ó gbára mi ọlọ́tàwáfù báyìí kò tẹ̀ ní ṣe sáàyù ọlọ́jọ́ ìwọ̀n lára fà ní straight ṣe é pé kéèyàn ó sùn ní múnà kéèyàn ó ṣe ohun orí ṣe kò bá ṣe ájì rẹ̀ jẹ́ tó pé mustahabu ni nǹkan tí èèyàn bá lè ṣe ládàá wà bẹ̀bẹ̀ tí ó bá lè ṣe fún díkàrí mi kò sí wàhálà bẹ̀ kọ́ máa lọ àràfà straight torí pé orígun hajj ni àràfà so inshallah nakifuna wasil bi idhnillahi ta'ala so wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alaihi wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi